Òdì ìdíkìrì tí babaláwo orí tó ṣe fábórí. Orí ń bẹ lógèrè ògùn nìkan ṣoṣo gírogíro. Orí ń bẹ lógèrè ògùn nìkan ṣoṣo gírogíro. Òun lè dán lọ́pọ̀lọpọ̀ ẹni ní dábàá sí. Òun lè dán lọ́pọ̀lọpọ̀ ẹni ní dábàá sí. Ojú wa borídó. Ojú wa borídó. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀. Orí ni àṣà ìtẹ́lẹ̀. Orí ni àṣà ìtẹ́lẹ̀ ni. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀. Gbogbo wa borídó. Etí wa borídó. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀. Orí ni àṣà ìtẹ́lẹ̀ ni. Gbogbo ara wa borí dúró. Orí ni àṣà ìtẹ́lẹ̀ ni. Ifá says where we see Odimeji, Ifá says whoever casts this Odu or they cast this Odu for, Ifá says they should offer Ebo so that he will be blessed and become a important someone which he will be command and many people will be under him or her. Where we see Odimeji, Ifá says whoever done the Ebo will not let down or be alone. He will be blessed with abundance of ire and with many people. Òjìji ní fẹnu ara rẹ̀ gígùn. Òjìji ní fẹnu ara rẹ̀ gígùn. Ọ̀wàwà ní fẹnu ara rẹ̀ fúyẹ́rì. Ọ̀wàwà ní fẹnu ara rẹ̀ fúyẹ́rì. Tí wọ́n bá gbóhùn ológùrè lókèèrè. Tí wọ́n bá gbóhùn ológùrè lókèèrè. Wọ́n ní tí ò bá tó erin. Wọ́n ní tí ò bá tó erin. Yóò pọ̀ ju ẹfọ̀n lọ. Yóò pọ̀ ju ẹfọ̀n lọ. Ibi ológùrè bá kú bá sí. Ibi ológùrè bá sí. Adìyẹ ò lè débẹ̀. Adìyẹ ò lè débẹ̀. Adáfẹ́ ni wọ́n mọ́. Adáfẹ́ ni wọ́n mọ́. Ìsàrẹ̀ mọ́ òkú. Ìsàrẹ̀ mọ́ òkú. Mọ́lápátí o. Mọ́lápátí o. Lápátí. Lápátí. Ṣé ń gbà kí wọ́n dojú ìbọn kọ̀ òun? Ṣé ń gbà kí wọ́n dojú ìbọn kọ̀ òun? Ifá says where we see Odimeji, Ifá says Ebo needed to be offered and they should appease Ogun and make sure where they are appeasing the Ogun, they should shoot one shot of gun where they are facing the Ogun. Ifá says he or she that cast the Odimeji, they will become famous, they will become an important in the society. Next to Irosumeji. Ení roro. Èjì roro lè dúró sùn. Èjì roro lè dúró sùn. Adábọ́mọ ló sùn. Adébáfọ́mọ ló sùn. Lílọ ayé láì ní kú. Lílọ ayé láì ní kú. Ẹgbọ́mọ ló sùn ẹ ṣe eré. Ẹgbọ́mọ ló sùn ẹ ṣe eré. Ẹ má mà jí ó fọ́ o. Ẹ má mà jí ó fọ́ o. Ẹ má mà jí ó là. Ẹ má mà jí ó là. Ẹgbọ́mọ ló sùn ẹ ṣe eré. Ẹgbọ́mọ ló sùn ẹ ṣe eré. Ẹgbọ́mọ ló sùn ẹ ṣe eré o. Ẹgbọ́mọ ló sùn ẹ ṣe eré. Ẹ má mà jí ó fọ́ o. Ẹ má mà jí ó là. Ẹgbọ́mọ ló sùn ẹ ṣe eré. Ifá says they should taking care of Omolosun. They should not let the Omolosun break and fall down. Ifá says abundance Ifaposi where we see Irosumeji. Ẹjẹ́ akẹ́lẹ́bọ̀ kú àná. Ẹjẹ́ akẹ́lẹ́bọ̀ kú àná. Èèyàn tí ò kẹ́lẹ́bọ̀ kú àná. Èèyàn tí ò kẹ́lẹ́bọ̀ kú àná. Eléyìí ò sáyé eré. Eléyìí ò sáyé eré. Ikú jẹbọjẹbọ. Ikú jẹbọjẹbọ. Ìgúnpá lórí. Ìgúnpá lórí. Ẹjẹ́ akẹ́lẹ́bọ̀ kú àná. Ẹjẹ́ akẹ́lẹ́bọ̀ kú àná. Èèyàn tí ò kẹ́lẹ́bọ̀ kú àná. Èèyàn tí ò kẹ́lẹ́bọ̀ kú àná. Eléyìí ò sáyé eré. Eléyìí ò sáyé eré. Àmàlàmàgbó jẹbọjẹbọ. Àmàlàmàgbó jẹbọjẹbọ. Kẹ́lẹ́bọ̀ kú àná. Kẹ́lẹ́bọ̀ kú àná. Àmàlàmàgbó jẹjẹgbẹ lọ́rùn. Àmàlàmàgbó jẹjẹgbẹ lọ́rùn. Ẹjẹ́ akẹ́lẹ́bọ̀ kú àná. Ẹjẹ́ akẹ́lẹ́bọ̀ kú àná. Èèyàn tí ò kẹ́lẹ́bọ̀ kú àná. Èèyàn tí ò kẹ́lẹ́bọ̀ kú àná. Eléyìí ò sáyé eré. Eléyìí ò sáyé eré. Tẹ̀tẹ̀rẹ̀. Tẹ̀tẹ̀rẹ̀. Ó jẹbọjẹbọ. Ó jẹbọjẹbọ. Kẹ́lẹ́bọ̀ kú àná. Kẹ́lẹ́bọ̀ kú àná. Tẹ̀tẹ̀rẹ̀ sì jẹ́ apá bògábògá. Tẹ̀tẹ̀rẹ̀ sì jẹ́ apá bògábògá. Adáfẹ́ níyàn ni wà. Adáfẹ́ níyàn ni wà. Nítorí pé lọ́rùn.
ìṣẹ́rù mi lọ́rùn. Ẹgbẹ́ mi roko èmi ò lọ. Ẹgbẹ́ mi roko èmi ò lọ. Mo lété. Mo lété. Láruru aláruru. Láruru aláruru. Oúnjẹ kú. Oúnjẹ kú. Oúnjẹ já. Oúnjẹ já. Ìpapọ̀ kan níwájú. Ìpapọ̀ kan níwájú. Méjì méjì lẹ́yìn. Ẹ lọ́mọ lóṣù méjì ó kọ́ mi. Ẹ lọ́mọ lóṣù méjì ó kọ́ mi. Kí ni ó ṣe là ní bá? If I is speaking of appreciation, where we see the Orosumeji that we must be appreciate whatever Olodumare and Ifa does or give to us. We must be surely appreciate where we see Orosumeji, and someone that casts Orosumeji, if he should be learning and studying Ifa always. If his chief, he has to marry with Babalawo, where we see Orosumeji. Ifa says, whoever follow Ifa will not be perish, will not be lose, will not be loser. He will be definitely blessed sooner or later. He should be learning Ifa and follow Ifa accurately. Where we see Orosumeji. Ọ̀wọ́n méjì. Ọ̀wọ́n owó là náwó mi ní. Ọ̀wọ́n owó là náwó mi ní. Ọ̀wọ́n mi là á dè fún. Ọ̀wọ́n mi là á dè fún. Oúnjẹ ló wọ́n là á dè lóyìn. Oúnjẹ ló wọ́n là á dè níyàn. Adáko ìyá wọn. Adáko ìyá wọn. Ọmọọba lẹ́yìn àjò. Ọmọọba lẹ́yìn àjò rí. Ọmọ Jayé Ifá jìnnìjìnnì bí ẹni tí ń láyé. Ọmọ Jayé Ifá jìnnìjìnnì bí ẹni tí ń láyé. Ọmọ àtòrò palẹ̀kẹ̀ fún wọn ló tún fẹ̀. Ọmọ àtòrò palẹ̀kẹ̀ fún wọn ló tún fẹ̀. Ó sunkún kọjá àwọn ọjà. Ó sunkún kọjá àwọn òyà. Ó sunkún kọjá àwọn ọjà wọn. Ó sunkún kọjá àwọn òyà wọn. Ẹ̀sùrẹ́wẹ̀ wà rajà ọmọba. Ẹ̀sùrẹ́wẹ̀ wà rajà ọmọba. Ẹ̀sùrẹ́wẹ̀ wà rajà ẹni tí ò pọ́n. Ẹ̀sùrẹ́wẹ̀ wà rajà ẹni tí ò pọ́n. Àtòrí àtàgbà ní ìrajà ọmọba. Àtòrí àtàgbà ní ìrajà ọmọba. Ifa says, here we see Ọ̀wọ́n méjì. Ifa says, everything is getting slowly for someone that casts the Odu. Ifa says, like his business or her business doesn't move faster, it doesn't move up. Ifa says they should do ever and appease Ifa with a fresh fish. With a fresh fish, they should appease Ifa. Ifa says, by doing this, I'm doing ever. Ifa says, all what it has not been moving fast or very well, or his business that getting slowly, everything will be okay with him or her. Here we see Ọ̀wọ́n méjì. Ọ̀parun ṣẹ̀ṣẹ̀ ló kéyìn. Ọ̀parun ṣẹ̀ṣẹ̀ ló kéyìn. Ọ̀parun ṣẹ̀ṣẹ̀ ló ké ọ̀hún. Ọ̀parun ṣẹ̀ṣẹ̀ ló ké ọ̀hún. Adọ́gbọ̀n méjì. Adọ́gbọ̀n méjì. Ìrògùn kórè dé. Ó lọ sóògùn kórè dé. Ìbá kórè bọ̀ wá báwo. Ìbá kórè bọ̀ wá báwo. Ọ̀rúnmìlà ní àkẹyọ. Ọ̀rúnmìlà ní àkẹyọ. Ìbá kórè bọ̀ wá báwo. Ìbá kórè bọ̀ wá báwo. Ọmọ tá a fi ń gbà ní o máa jẹ́ bá kórè dé. Ọmọ tá a fi ń gbà ní o máa jẹ́ bá kórè dé. Ìbá kórè bọ̀ wá báwo. Ìbá kórè bọ̀ wá báwo. Ọ̀rúnmìlà ní àkẹyọ. Ọ̀rúnmìlà ní àkẹyọ. Ifa says anybody that casting Ọ̀wọ́n méjì should do ever and taking care of Ifa properly. Ifa says there is a pregnancy woman there, or we divine this for Apostle Jaiye, and the baby is a male. Ifa says he has brought his name from Olodumare, should be answer Ifa Korede, and once this baby comes to the heart, Ifa says Ire, Ire, Ire will be coming with this baby, and more blessing to the parent of this new baby. Here we see Ọ̀wọ́n méjì.